Aláròyé máa wí o. Peter Ose ọmọ 28 years mo jí ọ̀kadà èmi àti mọ́lẹ̀ ọwọ́ àdúgbò nítòsí GRA méjì. Ìkejì ńkọ́? Ìkejì wọ́n sì ń wá kan lọ́wọ́ wọn. Èló lẹ ta ọ̀kadà tẹ́jú? Èló lẹ ta fún yẹn? Ti around 365 àbí 3. Báwo lẹ ṣe ń gbà lọ́wọ́ àwọn ṣé ìbọn lẹ fi ń gbà? Ṣé ìbọn lẹ fi ń gbà lọ́wọ́ àwọn èèyàn? Bẹ́ẹ̀ni, ìbọn ni tí kò sọ́ta nínú ọdún yìí náà ni. Ọdún yìí lẹ ti bẹ̀rẹ̀. Ṣé ẹ ti pààyàn rí lẹ́nu gbàtẹ́ yìí ṣe? Àti Pààyàn rí? rárá. Ṣé wọ́n mú yín rí? Ṣọlọ́pàá ti mú yín rí lórí ẹ̀? Àkọ́kọ́ tí wọ́n àti ìgbà tá a ti jí máṣíìnì méjì náà jí máṣíìnì iṣẹ́ ọ̀kadà lèmi wá ń ṣe. Ìgbà tí èmi àti kejì mi ti fẹ́ra wálẹ̀, so èmi wá sí ìlú Àkúrẹ́ láti wá máa ṣe ọ̀kadà. So ìbọn yẹn ọwọ́ mi ló ti wà. So ó wá di ọjọ́ kan ni mo wá ń bá tẹ́nàtì mi kan sọ̀rọ̀ pé irú kan báyìí mo ti ṣe rí o. Mo ní tóun náà bá ní interest pé tóun náà bá ti nídìí irú ọ̀kadà tó fẹ́ máa fi ṣiṣẹ́ kí ìyá ilé ti kù. Pé wàá lọ bá gbà á? Mo ní mo lè tẹ̀lé lọ kí n bá kájọ gbà á. So ní wàá lọ rìpọ́ọ̀tì ẹ ni? Òun ló wá lọ rìpọ́ọ̀tì mi fún àwọn ọlọ́pàá kí àwọn ọlọ́pàá wá ká mi mọ́lé. Orúkọ mi ni Monday ní 2005 ní ṣé ọmọ state wo lẹ́yìn méjèèjì? Ọmọ state wo ni wọ́n? kì í ṣọmọ ọmọ Cross River State lèmi. Ìwọ ńkọ́ state wo ni? Ibọn ni mí. Ṣé lóòótọ́ lẹ́jọ́ níbo ní ìpínlẹ̀ Ìbò state wo? state ṣe ọ̀rọ̀ máṣíìnì mi mi ṣe mọ́ àtìgbà tí mo ti bọ̀ ṣe máṣíìnì tó kúrò lọ́dọ̀ mi almost 5 months ago tó kúrò lọ́dọ̀ mi ìfojú kan ọmọ ẹ̀mí náà mo dẹ̀ wọnú oko mo dẹ̀ ń ṣiṣẹ́ mi. Níbo ló ti ń ṣiṣẹ́ yẹn? Inú reserve oko ilé ìwé mi ò ṣe mo máa ń ra àwọn igi rẹ̀ mo máa gbó mo máa ṣe. Ìgbà tí mo dé láti inú oko lánàá mi ti ẹ̀gbẹ́ ìyàwó mi gan tẹ̀ ṣiṣẹ́ bímọ ọmọ ẹ̀ is 3 months ọmọ ẹ̀ is 3 months bá a tó ṣe wà ní yàrá lánàá yẹn àrà 3 o'clock lóru òun ni mo wá rí pé mo wá lọ́wọ́ ọlọ́pàá tó ń gbé mi. Ìkan ni mo bá lọ tí mo bá jí máṣíìnì ìkan ní ìta lọ mọ́ ó dẹ̀ gbé máṣíìnì yẹn jápa ó gbé wá sí Ìbàdàn ó gbé wá sí Àkúrẹ́ bíbá àti 5 months ago wà àfojúkọ́ wá wọnú oko mi wá ṣiṣẹ́ mi tiẹ̀ wá rí tiẹ̀ rò mọ́ ó wá yà mí lẹ́nu bí nǹkan ṣe wá ṣẹlẹ̀ lánàá ọmọ 19 years ni mí